ọlọ́pàá mẹ́rin tó gbégi dínà lójú pópó fi tipá gba rìbá 57,000 naira lọ́wọ́ ọ̀gá àjọ tó ń gbógun tiwa àjẹbánu ICPC. ọ̀rọ̀ wọn mà ti bẹ́yìn ìjọba yìí o. látọdún tó ti pẹ́ ní àwọn ọmọ Nàìjíríà ti ń pariwo síta nípa ìlọ́nilọ́wọ́gbà àti ìwà àjẹbánu tó ń ṣẹlẹ̀ nínú ìṣèjọba ní Nàìjíríà, tó sì jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ni ajé ọ̀rọ̀ náà sí mọ́ lórí jùlọ. àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n lò máa ń fi gbogbo ìgbà béèrè owó rìbá tí wọ́n ṣe ń lọ àwọn èèyàn lọ́wọ́ gbà nígbà tí wọ́n bá ti wà lójú pópó tàbí wà lẹ́nu iṣẹ́ wọn. ṣùgbọ́n ṣá, gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ pé ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan ṣoṣo ni tolóhùn, ló ṣẹlẹ̀ gẹ́lẹ́ pẹ̀lú bí ọwọ́ ṣe tẹ àwọn afurasí mẹ́ta o. lásìkò yìí, alága àjọ tó ń gbógi ti ìwà jìbìtì àti àjẹbánu nílẹ̀ Nàìjíríà ICPC Musa Aliyu ní àwọn ọlọ́pàá kan fọwọ́ ṣìnkún òfin gbé nílùú Àbújá, tí wọ́n sì fi ẹ̀sùn títàpá sí òfin kan léyìí tó jẹ́ kí wọ́n béèrè owó lọ́wọ́ rẹ̀ kàn án. báwo gan-an ló ṣe ṣẹlẹ̀? alága ICPC nígbà tó ń sọ̀rọ̀ ó sọ pé lọ́jọ́ àbámẹ́ta mo ń wa ọkọ̀ mi lọ nígbà tí àwọn yòókù sì ń tẹ̀lé mi lẹ́yìn. mo dé ibi tí àwọn ọlọ́pàá wà ní kòríta Banex nílùú Àbújá. nígbà tí mo dúró, ọlọ́pàá kan wá síbi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi, mo sì fa gíláàsì mi sílẹ̀. ó sọ pé kí n ṣílẹ̀kùn ọkọ̀ mi, mo sì lójú ẹsẹ̀ lọ wọlé tì mí nínú ọkọ̀. lẹ́yìn tó wọlé ló bẹ̀rẹ̀ sí ní béèrè onírúurú ìbéèrè lọ́wọ́ mi. ó sọ wípé mo ti sọ sáwọn òfin kan tí ò yẹ kí n ṣẹ̀ sí. mo nírú òfin ìwo ni? ó ní mi ò dúró lásìkò tó yẹ kí n dúró níbi tí iná ti ń tàn. mo ní rárá o, kò rí bẹ́ẹ̀, ipe nígbà tí iná tó tanná àwọ̀ ewé ni mo ti kọjá kó tó di pé ó wá tan iná pupa o. Aliyu sọ pé lásìkò náà ọkọ̀ míì wà níwájú òun tí ọlọ́pàá kò sì lọ síbẹ̀ láti lọ fi ẹ̀sùn kàn án. ó wá sọ pé kí n mú káàdì àṣẹ wíwa ọkọ̀ mi wá nígbà tó mọ̀ pé mi ò padà ṣẹ̀ sófin ọ̀hún. mo sì mú káàdì wíwa ọkọ̀ mi lé lọ́wọ́. ó lóun yóò gbé mi lọ sílé ẹjọ́ o nítorí pé mo ti tàpá sí òfin. mo sọ fún un pé kó jẹ́ ká lọ sílé ẹjọ́. nígbà tó yá, ó bẹ̀rẹ̀ sí ní rìn síwájú. ó wá sọ fún mi pé èèyàn ńlá ni mí, wípé tóun bá gbé mi lọ sílé ẹjọ́ wọn yóò sọ pé kí n san 52,50 náírà àti pé kí n kó owó náà wá kí òun lọ bá mi san. mo wá sọ fún un pé kó fún mi ní àpò àsùnwọ̀n ilé ìfowópamọ́sí rẹ̀ kí n lè fi owó náà ránṣẹ́ sí i. ṣùgbọ́n ó kọ̀, ó sọ pé POS kan wà níwájú. ó sì mú mi lọ sí ibi POS níbi tí mo ti gba 53,50 náírà tí oní POS náà sì gba 1,000 kan náírà. lẹ́yìn náà ó tún sọ fún mi pé kí n fún òun ní lówó ọkọ̀ láti lọ san owó náà. mo sì fún ní 2,000 náírà. ó tún sọ pé owó náà kéré, mo wá fún ní 3,000 náírà sí i. mo tún gbé e padà síbi tí mo ti gbé e tẹ́lẹ̀. lẹ́yìn tí mo já a sílẹ̀, ó wọ ọkọ̀ taisí kan. mo tẹ̀lé taisí náà lẹ́yìn láti mọ ibi tí wọ́n ń lọ, ṣùgbọ́n wọ́n pòórá mọ́ mi lójú. alága ICPC ló ṣàlàyé o. ó wá sọ pé alága náà ti lọ fi tó àwọn alákòóso elétò ààbò létí. Musa Aliyu jẹ́ kó di mímọ̀ pé àpapọ̀ owó tí ọlọ́pàá náà gbà lọ́wọ́ òun ó jẹ́ 67 náírà. ó ní ìdí pàtàkì tí mo fi ṣe eléyìí ó ní pé mo mọ bí àwọn irú nǹkan báyìí ṣe ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti pé ká sì lè wá ọ̀nà láti dẹ́kun rẹ̀ síwájú sí i. ó fìdí rẹ̀ múlẹ̀ o. iléeṣẹ́ ọlọ́pàá náà ti wá sọ̀rọ̀. iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti gbaṣọ o lọ́rọ̀ àwọn ọlọ́pàá 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìwà ìlọ́nilọ́wọ́gbà eléyìí tí wọ́n fi lọ ẹni tí ó jẹ́ alága àjọ ICPC lọ́wọ́gbà o nílùú Àbújá. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fẹ̀rọ̀ǹgbà ẹ sábà láàríwú sí. ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.